mo kí gbogbo ọmọ kóòtù òjíire pátápátá nílé àti lókè òkun ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin ọmọ aládé ẹ̀yin ènìyàn mi tẹ́ ẹ bá ti rí mi bí eléyìí bó ṣe ń lọ ní ilẹ̀ kóòtù òjíire bó ṣe ń lọ ní ilẹ̀ nàìjíríà òun ni mo mú wá fún yín pé kẹ́ ẹ tún jẹ́ ká jọ wo bó ṣe ń ṣẹlẹ̀ o kẹ́yìn náà tún lè bá wa sẹ́ǹdì ẹ̀ sáwọn èèyàn yín láti pe àkíyèsí wọn sí pé bó ṣe ń lọ rèé o ẹ̀yin èèyàn mi ẹ bá mi wo fídíò yìí. Awíkókó pẹ̀lẹ́ o rí ẹ̀sìn ẹ níta báyìí ẹ̀sìn ẹ o rí níta. àwọn tó bú wa lọ́yọ̀ òkú Awíkókó tí mo bú wa lọ́yọ̀ rẹ̀ òsì tó fẹ́ ṣe fáwa ò lè pa wá àwọn gan wá fún ẹ ní Awíkókó wá fún ẹ tán. Awíkókó pẹ̀lẹ́ o rí ẹ̀sìn ẹ níta báyìí ẹ̀sìn ẹ o rí níta. Ṣé rí mo máa ń sọ kinní kan ní ayé yìí òun ni wípé èèyàn ò gbọ́dọ̀ máa jẹ nídìí ìbàjẹ́ ó yẹ yín nísìnyí tá a bá sọ̀rọ̀ nípa struggle agitation ó máa mú ìtẹ́lọ́rùn ìfọkànbalẹ̀ ìfara ẹni jìn àti ìfarasìn ó máa mú un dání. Ìwọ tó bá agitate fún òótọ́ mọ̀ wípé ó máa ní ọ̀tá tó pọ̀ kódà wọ́n á dẹ àwọn ọ̀kan láti wá tẹ́ǹtì ẹ àkàìmọye temptation tó yẹ pé ó dìde sí mi ṣùgbọ́n at the end of the day nǹkan mo ń borí wọn. But àwọn tó agitate wọn ò mọ kinní kan torí ọ̀nà ọ̀fun torí òkèlè ọ̀nà ọ̀fun wọ́n ń sọ iyì wọn wọ́n ń sọ dànù. Irú ẹ̀ ló dé bá àkàndá ọ̀rọ̀ Awíkókó yìí. Àtijọ́ tó ti ń sọ story mo ti mọ̀ pé ó máa tẹ́ mo ti mọ̀ pé kò sí ọwọ́ yìí máa bá ìdí ni wípé mo ti mọ àkàndá ọ̀rọ̀ kì í ṣe ní kì í ṣàná kó mo ti mọ̀ ó máa ní starting point kò kì í ní end ìyẹn ní àkàndá ọ̀rọ̀ ó yẹ yín nísìn struggle tí mo ṣe yìí mi ò mọ òní rí mi ìṣọmọ Ilé Ifẹ̀ ẹni kì í bá rí máa mọ̀ fọ́ mi ìṣọmọ Ilé Ifẹ̀ so now but èmi mọ orí irun mi mo mọ ibi tí mo ti wá ló jẹ́ kí n sọ pé no mi ò lè gbà kí àlejò kó máa lalẹ̀ fún mi nílé bàbá ńlá mi òun lẹ́nu pé mo ti sọ pé no sẹ́ tẹ́ ẹ bá dẹ̀ rí pé mo pariwo Ọ̀yọ́ mo yìí ní àwọn èèyàn tí mo respect nílùú Ọ̀yọ́ mo ní àwọn babaláwo tí mo respect nílùú Ọ̀yọ́ ó yẹ yín nísìn mo ní wọn lọ́wọ́ àmọ́ àwọn tí mò ń sọ níbẹ̀ yẹn òun ni àwọn Fúlàní tó ti wà láàrin wọn tó ń rúùlù wọn nílùú Ọ̀yọ́ Fúlàní tó ti sọra rẹ̀ di onílé nílùú Ọ̀yọ́ àwọn ni mò ń bá wí. I am not talking to the bona fide indigene of Ọ̀yọ́ mi ò bá wọn sọ̀rọ̀ èmi ò sì bú Aláàfin Ọ̀wọ̀ Adé fún ara wọn ni mò ń bá sọ̀rọ̀ mi ò bú Aláàfin mi ò yẹpẹrẹ ipò Aláàfin but I'm talking to Ọba Akeem Ọ̀wọ̀ Adé ọmọọba lèmi tí ò gbọdọ̀ ṣojo lójú ogun ọba kan ò sì gbójú gbáyà kó pe ọmọọba kan lẹ́rú èèwọ̀ òrìṣà. So àkàndá ọ̀rọ̀ ìkíní ó mọ iṣẹ́ tó ń ṣe wípé ọ̀tá pọ̀ fún ẹ kò sẹ́ni tó gbéṣẹ́ lé mi lọ́wọ́ náà mi ò gbowó lọ́wọ́ anybody mi ò gbà now ó wá gbéra orí IV Aláàfin ó ń bọ̀ níbì kan ó sì mọ Aláàfin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ wípé ó ń kó tọ́ọ̀gì rìn tó bá ń rìn with tọ́ọ̀gì ni ṣèbẹ́ ẹ rí gbogbo fídíò wọ̀nyẹn ẹ wo fídíò ẹ wo bí odidi ọba bó ṣe ń rìn pẹ̀lú tọ́ọ̀gì ẹ wo àwọn ìbò yóò yá ẹ fọ́ yẹ kámẹ́rà ẹ ṣe gbá ẹ ṣe kìnìún ẹ ṣe tọ́ ẹ ṣe kìnìún kan ẹ ojú gbà mí tì fún Ọba Ọ̀wọ̀ Adé pẹ̀lú tọ́ọ̀gì tó ń kó rìn àwọn náà fẹ́ máa ṣe bí Ọ̀ọ̀ni tí wọ́n á rìn tí wọ́n á kó àwọn èèyàn sẹ́yìn tí wọ́n máa ń jí àti ọ̀tọ̀ ní ti ń rìn tó kóyàn sẹ́yìn tọ́ọ̀gì mélòó lẹ́ni tó ṣe yámayàn bọ́ ṣe ń ṣe tọ́ọ̀gì mélòó wọn ò conduct ara wọn kò sí nǹkan kan báṣabàṣa jújùjù tó ni wọ́n ṣe bẹ́ẹ̀ no in fact ẹ wo bí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ Ọ̀yọ́ làwa o àá ṣe kíníkan to hell with you àti wà àtọ̀yọ́ ẹ̀ èyí tó kàn mí gbogbo níbẹ̀ ó ní àkàndá ọ̀rọ̀ Awíkókó kí ló ń wá nírú ibẹ̀ yẹn tó mọ̀ ipá Aláàfin bọ̀ ńbẹ̀ ẹ dákun kí ni nǹkan tó ń wá níbẹ̀ yẹn kò tí ì yé mi tó sì mọ̀ ipá Aláàfin bọ̀ ńbẹ̀ ó sì mọ̀ ipá Aláàfin kì í rìn láláìsí àwọn tọ́ọ̀gì ẹ̀ tí ìbá ṣe nǹkan tó fẹ́ jẹ
òun wá nǹkan birthday tó yẹ pé ìfẹ́ ṣe lóṣù bíi méjì àbí mẹ́ta sí bíbí yìí o ti ń polongo ẹ̀ nísìnyí o ti ní kó máa donate fún ẹ definitely torí òkèlè ọ̀nà ọ̀fun ló torí ṣe nǹkan tó ń ṣe ṣe kó dánrú ẹ̀wù náà ní Yorùbá nation at the end of the day ṣe bá rí ẹ ṣùgbọ́n pẹ̀lú àwọn èèyàn tó da Sunday Igboho àbò bá wà ní secret ẹ lọ́wọ́ ni ó pẹ̀lú àwọn èèyàn tó da Sunday Igboho ó pẹ̀lú àwọn èèyàn tó link secret Sunday Igboho síta ó pẹ̀lú àwọn èèyàn tó link secret Yorùbá nation síta náà Àkàndá Ọ̀rọ̀ Àwíkòkò ìjọ tó lóun ti ń sọ̀rọ̀ ìtàn bó ti mọ̀ pé content creator òun lélẹ̀ kò sí ìtàn kan lẹ́nu ẹ̀ mo ti mọ̀ ṣe bóun lélẹ̀ yìí nìyẹn orí ajá ẹ bì sílẹ̀ ó tún fún ẹnu ó tún fi kó jẹ kò wá tán fún ẹbí Àkàndá Ọ̀rọ̀ Àwíkòkò kò wá tán fún ẹbí ṣé kò wá tán fún ẹbí báyìí kí ló ń wá káàkiri kí ló ń wá káàkiri ìyẹn gan ni ò tí ì yé mi ẹwẹ́ nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀bẹ̀ yẹn ṣe rí pre-plan ni wọ́n plan ní mátà yẹn ni òun mọ̀ ṣùgbọ́n wọn ò sọ ọ́ débi nǹkan tí wọ́n ṣe yẹn wọn ò sọ ọ́ débẹ̀ fún ó yẹ yín nísìnyí òun mọ̀ ṣùgbọ́n nǹkan tó ń ṣe yẹn wọn ò ẹ́bàjẹ́ kó mọ̀ pé bí kìnìyẹn ṣe máa rí nìyẹn wọ́n yẹ̀yẹ́ wọ́n yẹpẹrẹ wọ́n yẹ aṣẹ yẹ tó tiẹ̀ níyì gan tẹ́lẹ̀ ni but wọ́n ti plan yẹn ó wà láàrin òun àti Laji Abbas ó wà láàrin wọn ibi ẹ bá balẹ̀ Oòduà dé Olódùmarè á san fún yín Àkàndá Ọ̀rọ̀ Àwíkòkò gbogbo ẹ̀yin tẹ́ bá gbogbo gúrùpù tákàndá ọ̀rọ̀ bá wà tẹ́ bá ṣe justice for ilẹ̀ Oòduà tàbí tẹ́ ń ṣe kinní kan ẹ lọ remove ẹ̀ kúrò gbogbo yín pátá ẹ lọ máa unfollow ẹ̀ lórí kinní ẹ̀ kì í ṣe èèyàn tẹ́ lè trust he is not someone to be trusted he is a betrayer I knew Àkàndá Ọ̀rọ̀ not today èmi àti àtijọ́jọ́ jàjàjàjàjàjà sẹ́yìn ó lè deny mi pé òun mọ̀ bí mo mọ̀ torí ó ń parọ́ tí bá mọ ọ̀dọ́mọbìnrin kan tẹ́ kó ń búlì nígbà yẹn torí pé ìyẹn ò fún nídìí àmọ́ náà that is Àkàndá Ọ̀rọ̀ Àwíkòkò for you pẹ̀lẹ́ o ó ti lọ bẹ̀bẹ̀ nísìnyí wọ́n ti ní kó má padà sí ibi ẹ o wọ́n ti ní kó má padà síbẹ̀ o àwọn àwọn nǹkan tí wàá máa sọ ní online èmi tí ẹ̀yìn ń bọ̀ fún mo yìí ń bọ̀ fún Àkàndá Ọ̀rọ̀ yẹn mo yìí ń bọ̀ àwọn àṣírí ẹ̀ kan wà màá wá gbé síta ẹ máa wá mọ èèyàn tí Àkàndá Ọ̀rọ̀ Àwíkòkò ń ṣe ẹ mọ̀ pé ẹni tí ò ṣe ń gbẹ́kẹ̀lé kì í ṣe ẹni àgbíyèlé rárá òun kọ́ ni ó yẹ yín nísìnyí gbogbo bó ṣe ń ṣe fídíò bó ṣe lóun pìtàn yẹn òun expect pé bóyá kí Ọọ̀ni kó recognize o tàbí kí Ọọ̀ni pé tàbí káwọn bá kan pé kó fún ní owó ṣùgbọ́n wá rí pé Ọọ̀ni will never bribe any bloggers to blackmail any king in Yoruba land Ọọ̀ni will never do such Ọọ̀ni ọba alápọ̀nlé ni ó yẹ yín nísìnyí Ọọ̀ni dọbadọba títí ó dòrìṣà àdìmúlà wọn ọba gbogbo ilẹ̀ Yorùbá pátápátá olórí gbogbo ilẹ̀ Oòduà òun ni Ọọ̀ni jẹ́ Ọọ̀ni ò lè bribe bloggers kankan láti máa sọ̀rọ̀ sáwọn lọ́balọ́ba ní online Ọọ̀ni ò kì í ṣe àwọn ọba kan tí ń dánrú ẹ̀ wò Ọọ̀ni will never do such irú yẹn òun l'Àwíkòkò ò rí tó fi ń wá ọ̀nà láti nǹkan tó máa jẹ ló ń wá òun lè l'Àwíkòkò tẹ́ ẹ̀ bá mọ̀ ó lè gidi òun àṣírí ẹ̀ pọ̀ ní ọwọ́ wa ó lè gidi ní Àwíkòkò ẹ lọ béèrè lọ́wọ́ àwọn Yorùbá nation ṣe bí àjọṣe ní àjọṣe Yorùbá nation ní náà ẹ lọ béèrè lọ́wọ́ Kóìkí wọ́n á sọ bí Àkàndá Ọ̀rọ̀ ṣe jẹ́ fún yín ó lè òun ní Àkàndá Ọ̀rọ̀ ẹ jẹra kúrò lọ́dọ̀ ẹ̀. Kings among the Urbans. So I thought maybe going around, I believe, doing the touring, really like make a better collaboration. People expect you as a frontline traditional ruler in Yoruba land to ensure peace reigns supreme among Yoruba people. The mission is before you. How prepared are you for this mission? Oh well, yeah, I'm very, very prepared for it. I'm hoping to, communication. I'm hoping to, to embrace, love and, the coming together of, people and, collaboration. Yeah, I'm very, very open to that. Coming to the palace of Olowu of Kuta, how you describe the scenario here, the reception, the atmosphere? To be candid with you, I would say that very accommodating, and I see him to be somebody who I think is a very good philanthropist. He loves his people. You can see that all over his chiefs, the way they look, the way the way they embrace other people. So in a way, I would say that I would say a good thing about him. He's a very good,
very, very accommodating. Ní Yorùbá, ẹ ti ń lọ káàkiri ọ̀dọ̀ àwọn lọ́balọ́ba. Kí ló fà á? Ẹ fi ń ṣàbẹ̀wò fún àwọn ọba. Torí pé mo gbà pé wọ́n ní àgbájọwọ́ la fi ń sọ̀yà. Ọ̀kájú ẹ̀. Lórí mo gbà pé bí mo ṣe ń lọ káàkiri yìí yóò jẹ́ kí n máa fira mi hàn pé nǹkan tí mo wá fún nílẹ̀ Yorùbá ni pé kí ìrẹ́pọ̀ wà nílẹ̀ Yorùbá àti pé kí gbogbo wa kájọ fìmọ̀ ṣọ̀kan láti lè gbé ilẹ̀ Yorùbá lárugẹ. Gẹ́gẹ́ bí olórí, gẹ́gẹ́ bí atọ́basílẹ̀ kó tó wá dádé kábíyèsí, a dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́, fún ìṣọ̀kan tẹ́ gbé dání. Lásìgbà tá a ti ń rí káàkiri ọ̀dọ̀ àwọn ọba ńlá ti mọ̀ wípé ẹ̀yin náà ń fẹ́ ìrẹ́pọ̀ àti ìfẹ́. Kábíyèsí, ṣé ká sọ wípé apá kan ni ìrìn àjò yín àbí yóò délẹ̀? Ṣé bá a ṣe rí ń bí àárín lọ́dọ̀ kábíyèsí Ọọ̀ni ti Ilé Ifẹ̀ kábíyèsí? Kó tó di pé kò ṣe nǹkan tó yẹ pé èèyàn fi ń pamọ́. Kó tó di pé a bẹ̀rẹ̀ sí sọ pé òkè a bẹ̀rẹ̀ sí ṣe gbogbo ọ̀nà bá ṣe rin gbogbo àwọn ìrìn àjò wa. Lára àwọn ọba tí mo fi sọ́kàn pé màá dọ́dọ̀ wọn náà ní kábíyèsí Ọ̀nìrìṣà, tó dẹ̀ jẹ́ pé ìjẹta àbí ìjẹrin ni mo ti bá àwọn PA mi àti COS mi sọ̀rọ̀ pé wọ́n wo ìgbà tí a lè lọ bá wọn. Wọ́n dẹ̀ ti pe àwọn tó jẹ́ PA wọn náà, wọ́n bá wọn sọ̀rọ̀ kó tó di pé wọ́n sọ fún wọn pé láìpẹ́ àwọn lọ sí Kazakhstan. So àwọn èèyàn tí wọ́n mọ̀ bó ṣe jẹ́ ni wọ́n kàn ń sọ̀sọ̀kúsọ lórí íńtánẹ́ẹ̀tì. Kábíyèsí aláṣẹ. Àti kábíyèsí Ọ̀nìrìṣà níjà ní nǹkankan ní gbólóhùn aṣọ kankan rí bó tilẹ̀ kó mọ. Mo dẹ̀ rántí náà nígbà kan tí bóyá kábíyèsí Ṣọ̀ún tó ń wà pẹ̀lú mi tá a jọ sọ̀rọ̀, wọ́n pè wọ́n gbé mi sórí fóònù, kò lè kí wọ́n. Kò sí ìjà kankan láàrin wa, kò lè sí kínní. Àwọn tí wọ́n fẹ́ agbọ́ yìí sọ yìí, bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n ń sọ, àwọn náà ni ikú ẹ̀dá ni wọ́n tinú bọ́rọ̀ ilẹ̀. Ṣé wọn náà sọ̀rọ̀ sọ́ba? Ayúkọ̀kọ̀ jìyà mi lónìí. Fílẹ̀ o. Àdí fílẹ̀ o. Kò ẹ mẹ́jọ wọlé. Kò ẹ mẹ́jọ wọlé. Àwọn tó bú wa lọ́yọ̀ nǹkan Awíkókó tí mo bú wa lọ́yọ̀ rẹ̀ òsì tó fẹ́ ṣe fáwa ò lè pa wá. Àwọn gan wá fún ẹ ní Awíkókó wá fún ẹ tán. Ọba lèmi náà fà. Kábíyèsí. Mo wá ní wáyà ọwá ní ó yà bẹ́ẹ̀ ni ẹni tí mo bá bú bàbá rẹ̀ tí ó sọ̀rọ̀ máa lè ní Awíkókó bú wa lọ́yọ̀ ní tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Èmi sọ máa lè Awíkókó bú wa lọ́yọ̀. Àwọn òsì lọ́ bára dáradá. Bẹ́ẹ̀ ni àwọn sọ máa lè Awíkókó má ṣe bẹ́ẹ̀ mọ́ o. Wàláì má ṣe bẹ́ẹ̀ mọ́ o. Lábí ọdún méjì báyìí ó yẹ kó fẹ́ràn òun ọ̀sẹ̀ náà, ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ ní kíákíá tí wọ́n ànáǹsì orúkọ mi náà, wọ́n ní èmi ní Aláàfin tuntun. Kábíyèsí o. Awíkókó ti bẹ̀rẹ̀ sí gbé oríṣiríṣi kan nípa
èyí tó jẹ́ ti tèmi tí ó jẹ́ ti tèmi. Kábíyèsí olú ti ìdáná ìsọ náà wọ́n ní àgbà tí ò bínú ni. Ọmọ ẹ̀ ń pọ̀. Kábíyèsí o. Kí náà lọ á yá ọ. Ó sì rọ̀ ọkàn yín. Ẹ ṣe kábíyèsí bọ́lá. Wọ́n taná sí Ṣàngó lójú. Fẹ́ràn jùlọ ni pé wọ́n padà sí ibi rẹ̀. Àkájọwọ́ la fi ń sọ ẹ̀. Bẹ́ẹ̀ni. Kí òun náà. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo pinnu láti fìmọ̀ ṣọ̀kan fún ìlọsíwájú ìran Yorùbá. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọkọ̀ ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.